so ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun níbi tí wọ́n ti ń jẹ̀ka tí wọ́n ti ń fi ẹ̀kọ́ yangan tí wọ́n ti ń sọ̀pọ̀tì ẹ̀ òun náà láwa yìí o ẹni bí tá a ti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn àti ìdágbére fún màmá wa màmá Comfort Àbẹ̀gbé Ọláyanjú màmá tí wọ́n dágbére fáyé ní ẹni 150 ọdún ṣe bẹ́ẹ̀ rí pé màmá yàn gígan ìtẹ́mi tiẹ̀ ń sọ jẹ́ sí ni pé ó yẹ kí á tiẹ̀ rò òkú màmá ẹni pé kí ni tó pa màmá yìí at that tender age. Jígí Alára ìkànnì kan tí ẹ mọ̀ bí ẹni mo ń lẹ̀ yìí àwa náà ni a ti wà ń bí o láti wá ṣe kíni láti wá bá wa ṣe ayẹyẹ gbogbo ẹ̀ kí ó lè kúnnù bí ìdógbò ẹ̀ fún torí pé ẹ ti mọ̀ wá pé aródedùn amódeyọ̀ náà ni wá nílé iṣẹ́ Jígí Alára a ti wà ń bí o pẹ̀lú gbogbo àwọn lẹ́ẹ̀kan pàápàá jùlọ àwọn ẹgbẹ́ kan tó jẹ́ pé abániṣeré náà ni wọ́n tí wọ́n pè ní The Iconic Palace 40+ àwọn náà wà ń bí àwọn ni wọ́n wà lára àwọn tí wọ́n gbé ọ wá síbi láti ìlú Ìbàdàn nílé Olúyọ̀dé bí gbogbo ẹ bá ṣe ń lọ o a máa fi tó yín létí ní kọ̀ọ̀kan èjèèjì Olúwaṣeun ní orúkọ tí èmi ń jẹ́ o Adéoyè ló kọ bàbá tó bí èmi lọ́mọ fún ìkànnì Jígí Alára 24 ẹ máa bá a ká lọ à ń padà bọ̀. ọmọ tíjọ́ ọmọ làbàkẹ́ kíní kò ní ẹ ṣe àyìndé olóòkú ọ̀làmí o. ọmọ làbàkẹ́ àyà tíjọ́ mi o wọ́n gbẹ́sẹ̀ ní kọ̀kọ̀ àyìndé adé ọmọ làbàkẹ́ ó mọ̀ pé o. ọmọ làbàkẹ́ kíní kan ò ní ṣe. Àyìndé adé kìíní kan ò ní ṣe. ọmọ làbàkẹ́ mi mo gbà fún yín o. ó kíákíá ó kú léde mọ́ ọmọ ẹ̀ o. bẹ́ẹ̀ lọ́kọ́lọ́mọ princess ó sọ ọmọ làbàkẹ́ ọ̀kọ́lọ́mọ náà ó mọ̀ pé ká princess olójú ààrẹ èdè wí o. ọ̀kọ́lọ́mọ princess mo pè é mo gbà fún ẹ tó. àwọn tí kò fẹ́ dìrà ó ṣe princess ọ̀tá ìdè o. ọ̀kọ́lọ́mọ princess ọmọ ọba ni ẹ mọ̀ bá ń pa. princess wo pé yóò ṣe mo dúpẹ́ ọ̀tọ̀ ọmọ làbàkẹ́ mi o. princess wo pé olójú ààrẹ èdè o. àwọn tẹ̀kọ́ fẹ́ ní ìrà princess kò ní bàjẹ́ ó ṣe mo dúpẹ́ ọmọ ọba ni princess ọ̀kọ́lọ́mọ princess wo pé ó ṣe mo dúpẹ́ ọmọ Táyọ̀ ọmọ John ọmọ náà kú mi pẹ̀lú ọṣẹ́ mọ́rúkọ́ bẹ́ẹ̀ ni bébí jẹ́ èmi bẹ́ẹ̀ ni bébí jẹ́ èmi o ọmọ làbàkẹ́ ọ̀kàrẹ́ olójú ààrẹ èdè o ọkọlọmọ princess àìdé àdé èmi o ọmọ làbàkẹ́ ọṣẹ́ mọ́rúkọ́ ọmọ làbàkẹ́ mọ̀ pé àwọn tí kò bẹ́ẹ̀ dìrà mo gbà pé tó Èkó ní ìbàjẹ́. Èkó ní ìbàjẹ́. ọkàn lọ́mọ mi o princess ọmọ ọba ní. ọmọ làbàkẹ́ mọ ọmọ mi ò ṣe wọn. làbàkẹ́ mi bẹ́ẹ̀bì olójú ọ̀rẹ́ ọ̀dẹ̀ lẹ́ẹ̀dì làbàkẹ́. àyà ti John ó ṣe làbàkẹ́ àyà John wọ́n pè é làbàkẹ́ ó ṣe ọmọ làbàkẹ́ mi ò fojú ó ṣe princess mi o. bẹ́ẹ̀ni kábíyèsí náà abọ́jọ́sí bá mi kádékọ́ lókè bàtọ́ sí pẹ́ẹ́lẹ́ ẹsẹ̀ wọn ilé bó sì bá òní bàjẹ́ lọ́ọ́ lóní sẹ́lá princess mọ́gbẹ́ mi
ọkọlọmọ òkàrè mo gbà fẹ́ tó apàṣẹ ọmọ tápà ọmọ tí tápà lè wò gbé ọmọ tí tápà lè wò gbé. ó ṣe wọn làbákẹ́ princess ọkọlọmọ àwọn tí kò fẹ́ dira mi o torí ma jẹ lọ́la àmọ́ ọlọ́run máa sọ ní mi bẹ́ẹ̀ ládé náwó ẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí máa tún ná abọ́jọ́sí adébókì ẹ̀ ọmọ ọba náà mọ̀ pé adébókì ẹ̀ mo gbà fún ẹ̀ tó adé náà mọ̀mọ́ ẹ̀ ni ó àlọ́ sanwó mọ̀mọ́ ẹ̀ lọ ó sanwó mọ̀mọ́ ẹ̀ lọ ó sanwó mọ̀mọ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ lálùtà alùtà àwọn bèbí tó ná ó sanwó àmàlà bàgẹ́ ó mọ̀ sí alùtà mi adébókì ẹ̀ mo gbà fún ẹ̀ tó. bó ṣe fẹ́ mọ́ ọmọ bàbí fẹ́mi mi lọ́nà ọmọ bàbí wọ́n pé mi fẹ́mi o ọmọ bàbí wọ́n pé owó ṣe mọ́ kí ẹ fẹ́ mọ́ ra o ọmọ bàbí mi ó ṣe fẹ́ mọ́ mi o ọmọ tí bàbí ó ṣe fẹ́ mi o fẹ́mi lọ́nà ó ṣe ọmọ làbàgà. Adé ló ná o ẹ̀gbọ́n ti fẹ́mi adé mo kí ẹ mo gbà fẹ́ tó ẹ̀gbọ́n ti fẹ́ mọ́ ra mi adé mo kí ẹ adé o ṣe mo dúpẹ́ ẹ̀gbọ́n ti fẹ́mi mo gbà fún adé kíní kan ò ní ṣe adé mi kíní kan ò ní ṣe adé. Kíní kan ò ní ṣe Adébí kíní kan ò ní ṣe Adébí gúnugún bá kúrúkúrú lásìmáṣá kíní kan ò ní ṣe ọmọ pàpí mi o ọmọ pàpí ló náwó adé bá tọ́jú àbúrò mi tọ́jú fẹ́ mọ́ra fẹ́ mọ́ mi hùn kan. Tọ́jú fẹ́ mi ṣe wọ́n wọlé mọ́ ra bá ṣeun ṣe mọ́ wọlé mo gbà fún ẹ tó. Bẹ́ẹ̀ ni màmá mi ló ná o yeye ọ̀rọ̀ náà dé o yeye ọlọ́rọ̀ dé yeye ọlọ́rọ̀ ajé wọn náà ọmọ làbàkẹ́ mi o ó ṣe fẹ́ mo ra tọ̀nà fẹ́mi àwọn ọmọ bá bí àbúrò adébókì ẹ̀fẹ̀ mọ́ra mi o ọmọ dáadáa fẹ́ mo ra ọmọ dáadáa ní fẹ́mi mi fẹ́mi wọ́n pé ó ná àbúrò tàdé mi ó ṣe fẹ́ mo ra mi ọmọ pàbí mi fẹ́ mo ilé fẹ́ wo ayọ̀ ṣòwò fẹ́mi ọmọ bàbí mi o ọmọ bàbí mi. Fẹ́mi ọmọ bàbí mi ọmọ bàbí mi o ṣe fẹ́mi bàbá jẹ́ títí kọjọ́jú adé. Ó ṣe mọ́ kí ẹ fẹ́ mu yèyé ọlọ́rọ̀ ajé wọ́n mẹ́fà wọlé ọmọ lọ́ọ̀gùn yèyé wọn kí wọn yèyé ọlọ́rọ̀ ajé gbogbo abẹ kí yan ọmọ tó kó fẹ́ di ìlà tẹ̀lé ó ṣòro sí mi wì wọ́n láyọ̀jú yèyé ọlọ́rọ̀ ajé princess fọwọ́lẹ́ máa bá wọn ọkàn làwọn ọmọ Táyọ̀ mi ló ná ọmọ Táyọ̀ mi ó náwó àlàyé lẹ́mọ̀ Táyọ̀ èèyàn princess ọkàn lọ́mọ
ọmọ Táyọ̀ yóò ṣe mú ìyẹn bẹ́ẹ̀ fi jó owó ọmọ pé ẹ o bẹ́ẹ̀ jẹ́ mọ́dàkọ̀ ọjọ́kọ̀jọ́ ìyẹn bẹ́ẹ̀ jẹ́ ó kárẹ̀ mo gbà fún ẹ tó bẹ́ẹ̀ jẹ́ mi o àwọn ọmọ ọmọkọ̀ fọ́ọ̀tì mi àwọn ọmọ àgbègbè princess ọkọlọmọ ó nà àṣàdì mi o ọkọlọmọ mo kí ẹ mo gbà fún ẹ tó ọkọlọmọ ọ̀pọ̀ mi ṣe wí wọ́n ti mọ ẹ tẹ́lẹ̀ kọ́ tó máa kí. ọkọlọmọ princess wọ́n ti mọ ẹ tẹ́lẹ̀ kọ́ tó máa kí ọ́ ọkọlọmọ wọ́n ti mọ ẹ tẹ́lẹ̀ kọ́ tó máa sọ pé òkè kí ló wá ṣe èkó kan ẹ́ o àwọn ọmọdé wo lè pọ̀ tá o irọ́ ní pẹ́pẹ́pẹ́ àjà ló lẹ́rù o irọ́ ní pẹ́pẹ́pẹ́ àjà ló lẹ́rù o irọ́ ní pẹ́pẹ́pẹ́ àjà ló lẹ́rù o ó ṣe fẹ́ mi bẹ́ẹ̀ mi. ọmọ papi ó ṣe fẹ́ mọ ra mi o bó bá jẹ́ títí kò tọ́jú adé mi o ó ṣe orúkọ fẹ́ mọ ọmọdé ní fẹ́ mọ ra mi àbúrò tadé ó ṣe fẹ́ mọ ra mi o ẹgbẹ́ tadé ní wọ́n pè yóò ṣe adé ẹ̀gbọ́n ti fẹ́ mọ ra mi. Ọmọ dáadáa ní Fẹ́mi, ọmọ dáadáa ní Fẹ́mi o. Fẹ́mi, bó bá jẹ́ títí kó tọ́jú adé. Àwọn ọmọ ti fà bí gbogbo ẹbí kí ẹ pẹ̀lẹ́ adé. Ó ṣe Fẹ́mi, ìṣèfẹ́ mọ́ra mi. Àwọn ọmọ làbákẹ́, àwọn ọmọ ti làbákẹ́. Gbogbo ẹbí kí wọ́n máa sọ ní mi o làbákẹ́ mo pé mi o ọmọ màmá tó dolóògbé àgbègbè comfort mi kọ́lọ̀ ń kó forí jòkó ọ̀run o. Mama Tade mama ti fẹ́ mi mama ti fẹ́ mọ́ra mi o. Mama Fẹ́mi mama Adé mama Tade ni wọ́n pè yẹ ṣeun mama onífẹ́ mọ́ra o lè kó fẹ́ níra o oṣù Odúpẹ́ Fẹ́mi gbogbo amẹ́kí ẹ fẹ́ mu. Àbúrò Tade mo kí ẹ fẹ́ mọ́ omi o àbúrò Adé mi ọmọ tí Làbákẹ́ ó ṣe fẹ́ mọ́ àbúrò Adé mo kí ẹ mọ́ ní fẹ́ mọ́ ra o Adé ó ti jayé pẹ́ ó ti jayé pẹ́. Adé jayé pẹ́ ó sì jayé pẹ́ Adé ó sì máa jayé jù bẹ́ẹ̀ lọ ó sì jayé pẹ́. Ó ṣe Adé mo kàn fẹ́ kí ẹ̀ mo kàn fún Adé ẹ̀gbọ́n Fẹ́mi ẹ̀gbọ́n Fẹ́mi. Adé ẹ̀gbọ́n Fẹ́mi ẹ̀gbọ́n Fẹ́mi. Bẹ́ẹ̀ bá jẹ́ yé títí kó bá tọ́jú blessed àtọ́lọ́hún tó yí mi o. Blessed bá tọ́jú ọlọ́run tó yí mi lọ́run tó yí mi kọ́. Ọ̀rẹ́ mẹ́ta bí ọmọ ìyá o. Ọlọ́run tó yí yóò ṣeun. Lọ́tọ̀ yí ayábà àdó mi.
ọmọ balógun dòdò dá wá mi ọmọ balógun dòdò dá lóhùn tó ìyó ṣe ìyẹn blessed mi ìyẹn blessed ó ṣe náà tó yẹ ìtújú ọmọ balógun dòdò dá wá o blessed ìyẹn láwọn tó yẹ ìtújú wá o. Ọmọ balógun dòdò ọmọ balógun dòdò ọmọ balógun dòdò ọmọ balógun dòdò oyin bẹ́ẹ̀ ni ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òdì oyin bẹ́ẹ̀ ni ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òdì àgbà òsì inú bàjẹ́ balẹ̀ lẹ́kùn ilé dá o ọmọ balógun dòdò ọmọ balógun dòdò. Tọ́jú last one ayaba lómi last one ayaba lómi o ṣe last one mi o ayatibalo last one ayaba lógun òdòdó dáwà o tó bẹ̀ ní èkó ní kò fẹ́ dira mi o. Balógun dòdò dá mi ò ṣe wò ọmọ balógun dòdò ọmọ balógun dòdò orí bẹ́ẹ̀ ni ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òbí orí bẹ́ẹ̀ ni ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òbí àgbà òsì ìlú bàjẹ́ balẹ̀ lẹ́kùn ilé dá oró àbákẹ́mọ́ bá lọ́mọ wọn. Mo mọ fẹ́mi fẹ́mi ọmọdé adé mi o. Mo mọ tolúwa fẹ́mi màmá adé ní ògo. Abákẹ́ kì í ṣe wúwo fẹ́mu dàdógó kì í ṣe wúwo. Abákẹ́ mọ́mọ́ kì í ṣe wúwo. Dàdógó kì í ṣe wúwo. Princess kì í ṣe wúwo tọ́mọdé lè gbé wọ̀ kọ́yẹ́lẹ́ pàkàdà ara òbò. Ọlẹ́mi náà kọ́ o sátìrì ọmọ ní ìní o Abákẹ́ mo pé mọ́mọ́ Abákẹ́ ni mo pé súnmọ́ mi. Abákẹ́ ni mo pé súnmọ́ bí o ọmọdé mo pé mi ọmọ ti fẹ́ mi fẹ́ mi. bẹ́ẹ̀ lọ́nà rẹ̀bù náà o kábíyèsí baálẹ̀ Olúgbòǹgbò ọ̀fọ̀ pẹ́bí alẹ́ Lagos baálẹ̀ alẹ́ Lagos ọ̀pẹ́bí Honorable Ganiu jíjẹ sọdí kìwìọ́ Honorable Ganiu sọdí kìwìọ́ baálẹ̀ ọ̀pẹ́bí alẹ́ Lagos baálẹ̀ alẹ́ Honorable Ganiu sọdí kìwìọ́ kábíyèsí ẹ̀ sọdí kìwìọ́ baálẹ̀ alẹ́ ọ̀fọ̀ pẹ́bí alẹ́ Lagos State Honorable Ganiu sọdí kìwìọ́ wọn náà wà má làbá gẹ́ Èkó ní ìbàjẹ́ lọ́lọ́lọ́ ọ̀pẹ́ bí oníbàjẹ́ alẹ́ Lagos oníbàjẹ́ Honorable sọ̀rọ̀ kì mí o Abdul Ganiu baálẹ̀ alẹ́ Lagos Haji Sodiki Alhaji Ganiu Honorable Ganiu Ogbamekiyan alẹ́ ọ̀pẹ́ bí alẹ́ Honorable Ganiu baálẹ̀ alẹ́ ọ̀pẹ́ bí Lagos Èkó oníbàjẹ́ àìdè
kábíyèsí mi alájíká ní ìwúwo sọ́ọ́dí káàdé pẹ́ lórí ẹ̀kí bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ ọba. ọmọ làbákẹ́ mọ́mọ́ adé mọ́mọ́ oníbẹ̀ mọ́ ọ̀rọ̀ mi o mọ́mọ́ oníbẹ̀ mọ́ ọ̀rọ̀ mi mọ́mọ́ tàdé ń wọ́ pé o mọ́mọ́ tàdé ń wọ́ pé ó ṣe yóò dojú tẹ́lẹ̀ kan ọmọ Àyìndé o irọ́ ni wọ́n pa èké ni wọ́n ṣe Àyìndé o. Èké ni wọ́n ṣe irọ́ ni wọ́n pa Àyìndé ọmọdé ọmọ Fẹ́mi Fẹ́mi gbogbo mi kì í yan ọmọ Fẹ́mi ọmọ Fẹ́mi. ọmọ Fẹ́mi ọmọ Fẹ́mi. ọmọ Tadé olójú àrèrè ọmọ Fẹ́mi kẹsì tọ́jú malẹ́sìn ìwọ bá tó rogún wá bá tó rogún wá. lọ́tọ́ yìí bá tó rogún wá ìwọ bá tó rogún wá. Abina lọ́tọ́ yìí kọ́mọ fẹjọ́ rẹ̀ sùnkà kọ́mọ fẹjọ́ rẹ̀ sèké kọ́mọ fẹjọ́ rẹ̀ sẹ́ni tí o fẹ́ràn òbá tó rògùn wa Abina òbá tó rògùn wa bẹ́ẹ̀ l'Abina náwó ẹ̀ Abina ni wọ́n pè mí èèyàn mi àdé ọ̀sán ní ilé o kò bọ́ mọ̀ náà ṣe bọ́ látọ̀rí mi ọmọ Balógun mo pé iye o ó sì mọ kí ẹ pẹ̀lẹ́ Abina ó mọ̀ ṣe mọ́ Táyọ̀ mi ọmọ Táyọ̀ mi o ọmọ jọ̀ràn tọ́jú bébí jẹ́ tọ́jú bébí jẹ́ ìyá Adéwálé. Komanda ọmọ ẹlẹ́dẹ́ ọmọ ṣe láwùjọ ìwé o. mo gbọ́dọ̀ dé mo gbọ́dọ̀ dé mo gbọ́ pọ́nládé mo tún gbọ́ òdùdé gbalẹ̀ yín ara wa. sẹ́mọ̀pá kéèké kò ṣe fi sábíyá ẹni tó dárú ẹ̀ o ìjọsìn ara mi. Ìṣe ló ń jẹ́ra òní pé ní ara wa. Lẹ́tọ̀ sọ̀rọ̀ àwọn ṣe kìí ṣe ìjà o. Lẹ́tọ̀ sọ̀rọ̀ àwọn ṣe. Mo dákàdá ẹ̀wọ̀n ògègè ẹ̀wọ̀n gbòdò tó gbọ́ngbọ́n dání léwé ìtàkùn. Àjíyá sáré gbọ́ ọkọ̀ ńlá dé ẹ̀wọ̀n gbòdò. Àjíyá sáré ti dọ́ba orin. Lẹ́rọ tí mi ó. Èyí ọlọ́rọ̀ ajé rántí mi ní mo pè é kó àṣàyìn dé mọ̀mọ́ tó dọ́lọ́gbé Àyìndé gbogbo àwọn onígbòǹgbò gbogbo yìí láàkí ají àṣà ní tèmi o. mo kíákíá rántí mi o òkú lédè mọ̀mọ́ ẹ̀. mo mọ̀ kíákíá rántí mi o ọmọ kú lédè mọ̀mọ́ ẹ̀. rántí mi kò yẹ àdúrà ló mọ̀ yẹ. ẹkú òye o àdúrà ló mọ̀ yẹ. ṣé ni kò ṣàdúrà fún mọ̀mọ́ o
sẹ́ni ká ẹ ṣàdúrà fún mọ̀mọ́ tó dára lẹ́ o. yèyí ọlọ́run ajé mi o Rótìmí mi o ìyá fàjẹrọ mi o ìyá fàjẹrọ mi o Rótìmí mi sòyí tí ó wà o. Rótìmí yèyí ọlọ́run ajé Rótìmí mi o yèyí ọlọ́run ajé mi o Àyìndé o gbogbo ara mi kí ẹ àṣàní mi o. gbogbo àwọn ọ̀rẹ́ Elijah gbogbo yín náà kí. bẹ́ẹ̀ bá ti jó ẹ máa súnmọ́ mi Àyìndé o. ọlọ́wọ́ ajé o ẹ wá fàjẹ́ wọn bí o Fẹ́mi bẹ́ẹ̀ ni Fẹ́mi tún náà o Elijah ló ná o ọmọ rẹ ní Elijah mi Elijah o Elijah ọmọ dáadáa lẹ Elijah mi ó ná yẹyẹ ó ṣe Elijah mi o Elijah ó ná yẹyẹ mi Elijah mi o. ó náwó Elijah ló náwó ó sanwó yẹyẹ ọmọ náà kú mi Elijah mi o. bẹ́ẹ̀ ni Godwin tún náwó ẹ̀ ọ̀rẹ́ tẹ̀ Elijah ọmọ rẹ̀ Godwin mo bá ọ̀fọ̀ ẹ̀ tó Godwin mo pè é àwọn eléyìí wọ́n náwó yẹyẹ mi wọ́n sanwó yẹyẹ mi o wọ́n fàjẹ́ hàn yá mi o wọ́n fàjẹ́ hàn yá mi Àyìndé Godwin ó fàjẹ́ hàn mí o àlọ́ fàjẹ́ hàn mí ni Godwin mo wẹ̀ yóò ṣe wọn mọ́rẹ́ pàṣẹ mọ́dúkẹ́ yálò ló ti náwó yálò ó náà yẹyẹ bẹ́ẹ̀ ni Elijah súnmọ́ mi níbí ọmọ tí yẹyẹ mi o ilé Elijah yóò ṣe Elijah kíní kan ò ní ẹ ṣe Elijah mi o ọmọ lọ́kù kíní kan ò ní ẹ ṣe ọmọ dáadáa lè Elijah o Elijah ni o ẹnì kọ́kọ́kọ́. Elijah ni o ẹnì kọ́kọ́kọ́ àlùjọ̀nù ọmọ yẹyẹ kíní kò ní ẹsẹ̀ Elijah mi o Elijah ògbà bí n ṣe sọ àṣà ní mi Àyìndé. oṣù orúkẹ. oṣù orúkẹ John Ranger oṣù orúkẹ. oṣù orúkẹ Elijah Oyediran Elijah Jasmine Elijah mi Jasmine Elijah Oyediran mi Jasmine ni mo gbé o Jasmine Elijah Oyediran mi o Oyediran Elijah Jasmine
Jaswan Elijah mi wọ́n sọ wọ́dúkà Jaswan Elijah ọ̀gbẹ̀ Jaswan oyè dìrán ní ọ̀gbẹ̀ mi ò kọ́nà oyèyè ládé ọmọ ọ̀gbẹ̀ mi ò Jaswan Elijah yóò ṣe wọn Jaswan mi Elijah mi ò Jaswan mi Elijah mi Jaswan mi Elijah mi ò. Jaswan mi Elijah mi Jaswan mi Elijah mi Jaswan mi Elijah mi Bale Alex Koko Imogi Adika ni Yumi Sadiq Kale Alex mi Elijah Swami ni ayo Oye duro Elijah ogwe yoshomo Pata disifati mi Ogunfo wora mi Ogunfo wora Otu orúkọ Sadiq Balẹ̀ ńlẹ̀ Bùkà mẹ́kì yán Gbogbo alẹ́ òní ìbàjẹ́ lọ́lọ́lọ́ Elijah wọ́n pè Jaswan Ọmọ ní Jaswan mi Elijah wọ́n pè Elijah ọmọ ọjẹ́ dìran Elijah ọmọ ọjẹ́ dìran. Bẹ́ẹ̀ni kábíyèsí náwó ẹ̀ Baálẹ̀ Alex ọkọ bí. Ó ṣe wọ́n dúpẹ́ mo ti rábà lọ́la àyìndé kábíyèsí mi o aṣojú ọba ó ṣe kábíyèsí aṣojú ọba ajíga ní Yumi Sadiq ajíga ní Yumi aṣojú ọba mo kí ẹ Gani Yumi Gani Sadiq kíní kò ní í ṣe àṣà ni mi o aṣojú ọba mo bá aṣojú ọba mo bá a lọ. Aṣojú ọba mo bá aṣojú ọba mo bá a lọ. Bẹ́ẹ̀ ni Jaswan Elijah ọmọọ̀tọ̀ jẹ́ dìran ẹ̀wù ọmọọ̀tọ̀ jẹ́ dìran gbogbo ẹ̀yin mọ̀ ń kí ájí àṣà ni mi o. Yetunde baby ayé tí mo mọ̀ mí o Yetunde baby mi sweetie ó ṣe ọmọ dáadáa la ayé tí mi bẹ́ẹ̀ ni Rhoda ó ṣe òdúpẹ́ Rhoda Yetunde baby mi ọmọ dáadáa sweetie o Yetunde baby o Yetunde baby mi. Ó ṣe Elijah Jaswan Elijah onígbòǹgbò ní bàjẹ́ o. Ó ṣe Elijah Jaswan Elijah mi ò ṣe mú nítorí Elijah Jaswan ló jẹ́ nbọ́ni sẹ́nu Àyìndé Adémi àṣàdì mi o Jaswan ẹni tó bá ń bọ̀ ẹ jẹ́ kó mọ̀ bọ̀ wá. Elijah Jaswan ọmọ ọjọ́ dìran àti tó bá ń bọ̀ ẹ jẹ́ kó mọ̀ bọ̀ wá. Ọláfọ́tíà ìyá nọ́ọ̀sì Elijah tó bá ń bọ̀ ẹ jẹ́ kó mọ̀ bọ̀ wá. Oṣù Odúpẹ́ Fẹ́mọ́ ó ṣe Fẹ́mọ́ rà mí o ọmọ dáadáa Fẹ́mọ́ mi ò ṣe mú ẹni tí ó ṣàánú mi ẹjẹ kó wọ́n bọ̀ wá káàmì kábíyèsí gbogbo ọmọ sí òkèlè kádẹ́pẹ́ lórí bàbá mi kí bàtà pẹ́ lẹ́sẹ̀ mọ́ Jaswan Elijah yóò ṣe wọn. Jaswan mi Elijah mi Jaswan mi Elijah mi o
já sọ́mi níjà mi. Bọ́lẹ̀ ìjọba sọ́la àwọn pẹ̀ tó náà jídéjídé mi jẹ́dọ́ ọ̀sẹ̀ jẹ́dọ́ jídé àwọn tẹ kó fẹ́ dira mi Ìkòròdú wọn ga ọ́n. Ó sọ́mọ́ kí ẹ̀sìn jídéjídé jídéjídé náà bá dálẹ̀ dẹ́yẹ gúrúgú wọn. Ẹyẹ mi náà fi sùn wá sani mo ti sọ. Ọkọ̀ sì bàjẹ́ òní ìgbà yìí. Bẹ́ẹ̀ ni Tom Bright tún náà. Tom Bright mi. Tom Bright yóò pé tún náà. Àgbọ̀gbọ̀n ẹgbẹ́ Iconic Palace. Tom Bright mi. Bright. Bẹ́ẹ̀ tọ́jú Princess. Adébọ́lá mi wẹ̀ ẹ́ sí o. Àwọn ọmọ yìí bọ̀ ní o. Adónílé yìí o. Adé mọ̀gbọ́ mi o. Adósánilé àwọn. Edo State. Alẹ́dó ní bá jẹun. Àkókò Edo. Àkókò Edo. Èèyàn mẹ́sìkò jọ sí o. Adó ní bàjẹ́ àwọn àkókò Adó. Èèyàn títí bílí mi. Èèyàn bílí queen. Èèyàn ti bílí queen mi o. Bílí queen. Àwọn Adó wọn pé èyí ẹ ṣe wọn. Èèyàn ti yálàyà wá dé. Èèyàn ti yálàyà wá dé. Olórí ẹ̀gbọ́n hírò. CEO Oṣemọdúpẹ́. CEO tọ́jú CEO lọ. CEO wọn pé Àyìndé Adé. Ẹ̀gbọ́n ti bẹ́ẹ̀ tí kò dì. Oṣemọdúpẹ́. Ẹ̀gbọ́n Tolúmídé ni mo pé Àyìndé. CEO ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million. CEO tọ́jú CEO lọ. Wọ́n náwó CEO Àyìndé alága ẹgbẹ́. Jídéjídé mi mo gbà fún ẹ tó dọ́là. Aláìkẹ́ ọ̀sẹ̀ sí wọn pé ọ̀ṣẹ̀ wọn. Aláìkẹ́ sọmọlúwàbí oh yes. Àgbàdo ọmọdé ṣe ń fẹ́ ní ayé bá ń fẹ́. Ọlọ́run fún lára. Aláìkẹ́ sọmọlúwàbí oh yes. Àgbàdo ọmọdé ṣe ń fẹ́ ní ayé bá ń fẹ́. Ọlọ́run fún lára. Bẹ́ẹ̀ni bullet ó náwó sí o. Gbogbo Iconic àwọn tí kò fẹ́ di àmì. Bullet ìyá mẹ́sìkò dọ́ọ̀sì àfẹ́jú fẹ́ntà Àyìndé. Oṣemọdúpẹ́. Wọ́n náwó tẹ́dọ́. Àwọn tẹ̀dó mọ̀ pé ìyá Àyìndé. Wọ́n sọ wọ́n Iconic. Àtẹ̀mánsì. Àyìndé Adé mi o. Wọ́n sọ Princess. Gbogbo àmì kí ẹ Àyìndé o. Princess. Ó ti ń jayé pẹ́. Ó ti ń jayé pẹ́. Over 60 years. Àlọ́ ti jẹ ayé pẹ́ Princess. Ó ti jẹ ayé pẹ́.
kò sọ́mọ náà máyé mama ò ní gbà sẹ́rí mama ò ní gbà sẹ́tìrì mama ò ní gbà sẹ́tìrì over 60 years ẹ̀rí gbọ́nbẹ́ níbẹ̀ ni ó gbọ́ abẹ́ orí gbọ́gbọ́ níbẹ̀ ni ẹ̀gbọ́n tí princess wí ó ní àwọn màmá ti Bariga wọn làwọn ò sẹ́ńbẹ́. princess ó náwó iconic pẹ̀lú emanzi gbogbo ẹ̀yin tẹ́ kó ilẹ̀ princess yóò ó máa náwó aláìdé o kò ní máa jẹ́ o àlàwọn màmá Bariga wọn làwọn ò sẹ́ńbẹ́. orí màmá ti bá orí bàbá wà bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bàbí máa wọlé mọ́ra ògùn fowórà bàbá ògùn fowórà mi ọkọ̀ tìrò tì mí o ọlọ́rọ̀ ajé òun ó pé bàbá ọlọ́rọ̀ ajé ọkọ̀ rọ̀ tì mí mi ògùn fowórà mi ọlọ́rọ̀ ajé bùkà mi kí yín o frayo lions mi bá tọ́jú dúdúdúdú ògùn fowórà bàbá ẹ̀yìn àgọ́lọ́ náà bàbá bọ́ ògùn fowórà ọkọ̀ rọ̀ tì mí o ọkọ̀ rọ̀ tì mí mi ògùn fowórà bàbá gbogbo àmì kí àyíndé iconic plus pẹ̀lú emansi ẹgbẹ́ náà onídàrú wo lọ́lọ́lọ́wọ́ àyíndé gbogbo ẹgbẹ́ iconic kí là ń ṣe lágbàlá ọba fújì orí là ń gbọ́ ìlú là ń gbọ́ lágbàlá ọba. gbogbo àwọn ti Jẹ̀bú ẹ̀yin ti Jẹ̀bú Òde àwọn ti Jẹ̀bú Òde lọ́jọ́ iconic plus 40 plus ó ṣe frayo lion ti jẹ frayo mi ọmọ ni bá a tọ́jú dúdúdúdú lion frayo mọ̀ pé pẹ̀lẹ́ lion. àwọn ti Jẹ̀bú Òde àwọn ti Jẹ̀bú Òde Ìjẹ̀bú Òde ó ní máa jẹun èèyàn tó bá kéré ń bí ẹkùn kíwá gbogbo ọ̀la Jẹ̀bú ẹkùn kíwá gbogbo ọ̀la Jẹ̀bú wọ́n bá gbìmọ̀ bàbá kì í mọ ọmọ pé omi ẹṣẹ èyí akérò bí mi up national progress akérò bí ọmọ Agége lọ́ọ̀gá wà ó Ògúnfowórà bàbá mo kí ẹ ọkọ̀rọ̀ tì mí ó Ògúnfowórà mi Ògúnfowórà mo kà fún ẹ tó. Akérèbí up national wọ́n ṣe mọ̀ dúpẹ́ iconic gbogbo ẹ̀yìn iconic gbogbo ẹ̀yìn mọ́kí Ògúnfowórà mi o Ògúnfowórà ọkọ̀ ló ti mi àwọn ti Ìjẹ̀bú Òde mi ìhà Sunny mi Àyìndé gbogbo Ìjẹ̀bú Òde oníbàjẹ́
gbogbo chairman iconic gbogbo tó wọlé onírìn Àyìndé. iconic Ògúnfowórà mo gbà fún yín o ọlọ́rọ̀ ajé mo gbé mi Ògúnfowórà bàbá ọkọ̀rọ̀ tí mímì ọlọ́rọ̀ ajé bàbá Ògúnfowórà Ògúnfowórà mi ọlọ́rọ̀ ajé mi mo gbà fún yín tó Ògúnfowórà ọkọ̀ títí rotí mi ó ẹ̀yìn àgọ́ lọ́nà Ògúnfowórà ń bọ̀ ẹ̀yìn àgọ́ lọ́nà Ògúnfowórà ń bọ̀ ẹ jẹ́ kí bàbá ọjọ́ ẹ jẹ́ kí bàbá súnmọ́ mi bàbá Ògúnfowórà mi. Ògúnfowórà bàbá Àyìndé Ògúnfowórà ọkọ̀ tí ló dì mí ó ẹ̀yà àgọ́ lọ́nà fún wọn. Ògúnfowórà mi ó ẹ jẹ́ kí bàbá ọjọ́ àní ẹ jẹ́ kí bàbá ọjọ́. Ṣẹ́gun Ògúnfowórà ló tún náwó Ṣẹ́gun Ògúnfowórà ló náwó bàbá ẹ̀ mọ́ Ṣẹ́gun Ògúnfowórà ló náwó. olórí tún ìwáta ọ̀ṣẹ́wọ̀dúkọ̀ Ògúnfowórà bàbá Ògúnfowórà mi bàbá wa Ògúnfowórà gbogbo ìjàmbá ẹ̀dẹ́. Ògúnfowórà bàbá mi Àyìndé Adéwálé Àṣàní Ògúnfowórà ọkọ̀rọ̀ tí mímì. ọ̀tún kíwá akílẹ̀ bọ́bá gbìmọ̀ gbogbo akílẹ̀ Jẹ̀bú kò ní bàjẹ́ òun Àyìndé bàbá gbìmọ̀ gbogbo akílẹ̀ Jẹ̀bú Ògúnfowórà bàbá ni Ògúnfowórà àwọn ọkọ ló dá kí ló wá ti yọ wọ́n sì wá ń sọ̀rọ̀ bí Elédùmarè tó dá. ẹni tó rí bá ti dá kò ṣe farawé wọ́n sì wá ń sọ̀rọ̀ bí Elédùmarè lọ. Adékúnlé náà ó ní Ògúnfowórà ẹ bá ń tọ́jú kọ́ ẹ̀ Adékúnlé ṣíàmọ̀ owó dé onírìn pẹ̀lẹ́ Adékúnlé Adékúnlé bàbá o lówó dé onírìn bàbá mi o bá ń tọ́jú Ògúnfowórà bàbá gbìmọ̀ gbogbo Ìjẹ̀bú o Adékúnlé mo pè mí ọmọ Queen níjẹ̀bú Òde ọmọ Kóì Kóìdì níjẹ̀bú Òde Kóìdì ìlà agbọ́lá fún Adékúnlé Àyìndé ọṣẹ wọn Adéfowórà mi pálípálí lọ́wọ́ mi ò fẹ́ lẹ́yọ̀ wọn Ògúnfowórà. gbogbo iconics Ògúnfowórà bàbá ṣìfà bàbá gbìmọ̀ gbogbo akílẹ̀ Jẹ̀bú ìwà òṣèmọ̀dúpẹ́ Àyìndé Adémi Àṣàní mi Ògúnfowórà wẹ̀rọ lẹ́yìn ẹ̀ òjọ́lá ìwà ẹ̀ Ògúnfowórà
lọ lẹ́yìn ẹ̀ òun jọlá ìwà ẹ̀ ìwà ló yẹ ká ayẹlẹ ìwà ló yẹ ká níbikíbi ìtàbá wa láwùjọ. ọkọ lọ́dún ọkọ tí ló ti fi ó. ogún fowó ra bàbá mi ó. bẹ́ẹ̀ ni lion my iconic náà John Bright tí ó pé tó náà John Bright kí ni kò ní ẹ ṣe máa ń dé. John Bright wọ́n mọ̀ pé yóò ṣe. ẹgbẹ́ iconics John Bright kò ní bàjẹ́ bọ́lá ọlọ́run ọ̀sán mi. John Bright kò lè bàjẹ́ o. John Bright John Bright náà. bẹ́ẹ̀ ni tán ni wọ́n pé tó náà. Tommy ó ná sanwó ẹ̀ ilẹ̀ ó Tommy mi gbogbo Amẹ́ríkà ó mọ̀ ṣe ó Tommy mi ogún fowó rà wọ́n pé wà láyé ìdí oṣù ẹ tọ́jú rò tí mi ó láti mímí sùn tí ó wà ó. gbogbo ológiri estate gbogbo tí mo rántí mi gbogbo Sọmọlú ta ló yọjú ọlọ́yìnde mi ò gbogbo Sọmọlú mo pè mí o Sọmọlú ò ní bàjẹ́ o rántí mi mo kà fọ́ ètò ọ̀sẹ̀ rántí mi o ọ̀sẹ̀ rántí mi. Ògún fowó rà ìyá tiwa ni ó ní ta ló ń yọjú ká mọ̀ ta ló fẹ́ yọjú ká mọ̀ ó ní Sọmọlú ò ní bàjẹ́ ọlọ́run ajé wà ní Àyìndé ọlọ́run ajé wà mo pè mí wọlé bọ́dẹ̀ ni mo pè mí ọlọ́run ajé wà ọlọ́run ajé wà mí. Ayọ̀kún fowó rà mí ìyàwó ní Sọmọlú ta ló yọjú Sọmọlú ta ló gbé mú ajé àṣàní mi ó rántí mi bẹ́ẹ̀ni kan bínú àṣàní àforí táwọn. Abọ́sẹ̀dé rántí mi ẹ̀yà tó gún fowó rà mí ẹ̀yà tó gún fowó rà mí rántí mi. wọ́n kí wọ́n pẹ̀lẹ́ wọ́n ó pè ọ́. ìyá tiwa Iconics ìyá tiwa Iconics string bẹ́ẹ̀ ni Elijah náwó mọ̀mọ́ ẹ̀ lọ. Elijah Jasmine Elijah mi o Jasmine mo kí ẹ ọmọ lè Elijah o ó sọ bàbá bẹ́ẹ̀ ni rántí mi London connection Ògún fowó rà London connection gbogbo Manchester gbogbo Manchester náà kọ́ ó ṣe Elijah mi ò ṣe mú gbogbo London Elijah mo ó kí ẹ dáadáa. Ọmọ dáadáa ni Elijah mi o ọmọ dáadáa ni Elijah mi o Elijah ọmọ Ògún fowó rà mí Elijah ọmọ Ògún fowó rà mí ó náwó bàbá ẹ̀ Elijah ó sí ọ̀kadà student ó sẹ́mọ̀dúkẹ́ goodness ó náwó ẹ̀ ó sẹ́ goodness ó náwó àlàyé dé goodness. Ó náwó àlàyé bá tọ́jú Elijah mi Jasmine tọ́jú Elijah Jasmine Elijah mi ó Jasmine mi ó ṣe wọ́n ó ṣe Elijah mi ó ṣe wọ́n
ọmọ tìrọtì mi ọmọ ògún fowó rà Jasmine Elijah òwe Jasmine Elijah mi ò ṣeun ọmọ tìrọtì mi ọmọ ògún fowó rà mi Jasmine mo pé mi Elijah ilé Elijah yóò ṣeun ó ṣe Elijah o. Elijah ilé Elijah ọmọ ni ọmọ ògún fowó ra Elijah mi ọmọ tó ògún fowó ra mi ó ṣe Elijah mi Elijah a máa dára fún Àyìndé ọmọ dáadáa lè Elijah ọmọ rotí mi ògún fowó ra mi ọmọ rotí mi ògún fowó ra mi ọmọ ni ọmọ tí rotí mi Elijah gbogbo amẹ́kí àṣà ni mi torí pé kò lè bàjẹ́ akọni ẹ máa ń sí gbogbo ẹ̀yin tẹ kò lè bàjẹ́ bọ́tà bá ṣe kó bàjẹ́ kí wọ́n lè máa yọ Àyìndé kò lè bàjẹ́ àwọn tẹ kó fẹ́ dira ní Mescotos Olúmídé wọ́n náà wọ̀ kó fowó rà mí ìyá tiwa ní Ṣómólú ta ló yọjú kò sẹ́ni tó yọjú ta ló yọjú gbogbo Ṣómólú mo ní bàjẹ́ àfijú píríntà ó mọ̀ ṣe Elijah tó ná Jasmine ni ó Elijah Ṣómólú àbí oh yes tàgbàtà ọmọdé ṣe ń fẹ́ ní ayé bá ń bẹ́ kò lárùn kan lára. Elijah mi Elijah Ṣómólú àbí oh yes tàgbàtà ọmọdé ṣe ń ẹni ayé bá ń bẹ́ kò lárùn kan lára. Wọ́n ti wọ́n dúpẹ́ wẹ́ẹ́dọ́s wọ́n náwó ẹ̀ wọ́n sọ ọmọ gbogbo Ṣómólú ò ní bàjẹ́ o. Àníta ló yọjú kò sẹ́ni tó yọjú o ìyẹn ní sọ. náà nínú orí ìbá fún ọmọ ọba ni ọba kọjá yìí ọba ṣẹ̀dá ọ̀run ni ọba tẹ́nìkan ò lè fọ́ ọba tẹ́nìkan ò yé ọba ni àtọ́bí ló ṣe tí wọ́n ọmọ ọba ni mo kí lọ ìbá ló ní mo ṣe bá fún ọmọ ọba kọjá kó kọjá ọba ògbómi gbénu lóbi ẹ̀dọ́ kábò ṣe dẹ́gbọ̀ ògbó ara kọjá kó máa kí ní ṣe ni mo nítorí màmá mi ni àbẹ̀gbẹ́ wọ́n fẹ́ bá ròjà máa dógún ọdún bá ní ròjà sí máa dọ́gba oṣù àbẹ̀gbẹ́ lọ nílẹ̀ yìí kò jẹ́ ìdájọ́ kankan àṣebọ́nlẹ̀ ní àwọn ọkọ̀dá kí gbogbo wọn pẹ́ láyé ẹ̀yìn ọ̀yàn ẹgbẹ́ ọkọ̀ bá ń fi gbogbo lárugẹ mo pẹ́ gbẹ́rẹ́ ó dà ànínà kò ó tún dojú ọ̀la o kéré o. Mama jíjẹ kàkà tó mú ọ̀yàn kan ní ilé bàbá tó bí àgbàmọ́lé. Ògbó máa fò fòyà. Tẹ́lẹ̀ ooo. Tẹ́lẹ̀ ooo. Ó dà àrìnà kò ó dúró ojú ọ̀la o. Tẹ́lẹ̀ ooo. Àmì ooo. Tẹ́lẹ̀ ooo. Ó ṣe tẹ́lẹ̀ ooo. Ó dà àrìnà kò ó dúró ojú ọ̀la o.
ọlọ́run ọba tó dágbò fún wọn. ẹ̀rí bó ti ṣe máa ní oṣù náà ṣọdún ọ̀rọ̀ ìjà òkú ọjọ́ òkèjú. Ṣé a lè mọ orúkọ yín mà? Orúkọ mi ni Olúwaṣeyì Yéwándé Àyìnkẹ́ Kòrò. Ṣé ẹ bó lẹ́yìn ṣe jẹ́ níbi occasion tí ó ń lọ lọ́wọ́ yìí mà? Èmi ni ọ̀rẹ́ ọmọ olókùn àti pé ọmọ olókùn yẹn sísáró ti nìkẹ́ wọ́n jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa. Kí lórúkọ ẹgbẹ́ yín yẹn gangan mà? Iconic Palace 40+. Yes, èmi náà sọ mo rí pé níbi event tá a wà lẹ́nìí mo rí pé nǹkan kan dá yàtọ̀ mo rí spirit of oneness nínú a particular group bí kí lẹ lè sọ fún wa nípa ẹgbẹ́ yìí gangan mà? Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé you saw the spirit of oneness in this world and that's what we stand for. Iconic Palace a wà fún pé kí àjọ wà papọ̀ ká fìfẹ́ hàn sí ara wa ó jára wa ó jára wa as long as wọ́n ti jẹ́ pé àjọ wà papọ̀ a gbọ́dọ̀ fìfẹ́ hàn a gbọ́dọ̀ ṣe dáadáa síra wa nǹkan tí ẹgbẹ́ yìí dẹ̀ dúró fún náà nìyẹn. Ẹ ṣe àwọn afẹ́ kẹ́ bá gbàdúrà fún màmá tí a ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lẹ́nu mà. Ọlọ́run á fọ̀run kẹ́ màmá wa Ọlọ́run á mú èpè burúkú kúrò lójú wọn iwájú tó ń dojúkọ kò ní bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò ní bàjẹ́ àwọn tó bá máa tún kú wọn á dàgbà àní rátẹ̀yìn kù yí kọ́kọ́ nínú ọmọ wọn ò ní ṣọ́kù wọn ní kọjú lọ bá wọn lágbára Ọlọ́run. And one word for Jigi Alara TV ma. Mo kí wọn gan-an wípé wọ́n kú gbogbo gbà wọ́n kú àdúró tì Mr. Olúfẹ́mi Adékọ̀yà mo kí gbogbo ẹ̀yin Jigi Alara crew láti orí ìbọ̀dọ̀ Olúmídé títí dé àwọn tí mi àti mi ti rántí orúkọ wọn wípé ẹ ṣe ẹkú gbogbo ẹkú fọmọ ènìyàn ṣe ẹkú iṣẹ́ iléeṣẹ́ yóò ní jóná iléeṣẹ́ yóò ní dàrú ọkọ yóò ní forí sọ igi kò ní forí sọpẹ́ lágbára Ọlọ́run láyọ̀ tẹ débí láyọ̀ náà lè máa padà sílé àní wà kọ̀ọ̀kan tún ara wa gbogbo ìgbà tá bá sí ní nǹkan rere ṣe báyìí láwọn máa ríra wa láyọ̀ àtàlàfíà. Ẹ ṣé gan ma. Thank you very much. Ẹ kú dédé àsìkò yìí mà. Jẹ́ àlè morúkọ yìí mà. Rótìmí yèyé ọlọ́rọ̀ ajé Ògúnfowórà. So ẹ̀yin ni yèyé ọlọ́rọ̀ ajé tó máa ń sọ ẹ̀rọ mà. Ẹ̀yin màmá dẹ̀dá. A rí pé ẹ jẹ́ kan lára àwọn ọmọ màmá tí wọ́n dolóògbé tí wọ́n lọ síbi àgbáre yìí mà. Kí ni ẹ máa ṣàfẹ́rí nípa màmá yìí? Àwọn jẹ́ màmá tó dáa, wọ́n jẹ́ màmá tó kó èèyàn mọ́ra, wọ́n jẹ́ màmá tó fi fúnni aláàánú. Kí lẹ àwọn ẹ ti sọ oríṣiríṣi nǹkan nípa wọn. Kí ni nǹkan tí tó jẹ́ pé ẹ máa kàn tí ẹ wò lọ́jọ́ kó bá ká ní màmá yìí ṣì wà láyé ni irú nǹkan báyìí ẹ ti get. Ó pọ̀ ṣùgbọ́n èyí tí mo mọ̀ pé tí n bá wálẹ̀ tí mo máa rántí ni ó máa pariwo ọkọ mi so ìgbà tí mo délùú yìí tí mi bá ọkọ mi ó tọ́jú mi gan bẹ́ẹ̀ ni ọkọ mi ohun yẹn máa ń dùn mí tí n bá gbọ́. Ẹ wá bá a gbàdúrà fún wọn. Kọ́lọ́ kó bá mi tẹ̀wọ́ sáfẹ́fẹ́ rẹ̀ kó fi àánú kó fi pa ẹ̀ṣẹ̀ wọn rẹ̀ kó dá àwọn ọmọ wọn sí àti gbogbo ọmọ àti gbogbo àwọn tó wá látọ̀nà tó jì àti ìyáálé mi lọ́kọ́lọ́ kó dá wọn sí. Ẹ wá bá a appreciate gbogbo àwọn tó wá bá yín tó wá ṣùgbọ́n yín. Àmọ́ appreciate gbogbo wọn pátápátá àwọn tó wá láti Ìjẹ̀bú Òde àwọn Ògúnfowórà family àwọn Olóríire family àti àwọn tó wá láti Èkó àtàwọn tó wá láti Amẹ́ríkà because àwọn ọ̀rẹ́ mi kan náà wá láti Amẹ́ríkà nítorí tó kú yìí kọ́lọ́ kó máa bí sọ. Ẹ ṣé gan ma, thank you very much ma. Mọ́mí ẹ jẹ́ ká mọ̀ yín mà. Ẹ ṣé èmi jẹ́ Mrs. Taiwo Ògúnfowórà mo wá bá ìyàwó mi sí ìyá ẹ̀. Kí lẹ́yìn náà lè sọ nípa ìvẹ́ǹtì yìí àti bí àárín ẹ̀yin méjèèjì láti ẹ̀ lè etiquet. Bẹ́ẹ̀ni ara àwọn méjèèjì ìdá torí nígbà tí mo gbà wọn mọ̀ pé ìyàwó mi tó kékeré wọn ò lè wá orogún fún mi wọ́n mú mi bí ẹ̀gbọ́n sí àbúrò wọ́n dẹ̀ máa ọmọ wa nù gẹ́gẹ́ bí ọmọ wọn kò sí ìjà kò sí ọ̀kan láàrin wọn. Kí wá lẹ́yìn náà kí lẹ lè bá wa sọ àtẹlẹ bá fi sin màmá bí wọ́n ṣe ń wọ bí wọ́n ti ṣe wọ káàlẹ̀ sùn lọ. Ọlọ́run Elédùmarè kó bá tẹ́lẹ̀ sí màmá kí Ọlọ́run kó pa àṣìṣe màmá rẹ iwájú tó kọjú sí Ọlọ́run tí ó dá ẹ̀yìn tó fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ màmá náà nígbà tí ìyá ìkọ́mọ̀ sí dáadáa gbogbo nǹkan tó gbogbo owó tọ́ná Ọlọ́run Elédùmarè kó dáwọ́ kọ̀ọ̀kan padà fún màmá jẹ́ màmá dáadáa nígbà tí wọ́n ti sí láéláé. Orúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Mrs. Taiwo Ògúnfowórà láti Ìjẹ̀bú Òde. Ẹ ṣeun gan ma. Ẹ kú dédé àsìkò yìí mọ́ mi.
Ẹ kálẹ́ o, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ bá wa dárúkọ fún gbogbo àwọn tí wọ́n ń wò yín káàkiri àgbáyé mà. Orúkọ yín mà. Èmi ni Ìyáàfin Olúṣọlá Akínwándé láti Ìjẹ̀bú-Òde ọmọ Òkúkóra. Bó ni ẹ̀yin ṣe jẹ́ sí àwọn tí wọ́n ń ṣe ìnáwó lè ní mà? Àbúrò mi lásbọ̀n ìyá mi Ọjídò òun ló fẹ́ yèyé Rótìmí tí màmá wọn kú dé. Lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ̀yin náà ṣì mọ màmá díẹ̀ ń wọ̀nba. Lágbára Ọlọ́run níjọ́ tí mo wá tọrọ Rótìmí èmi ni mo sanwó ìdáná tí mo kóṣù wá tí mo gbé ráìsì wá tí mo gbé garawa òróró wá. Ẹ tún rán wa létí ìgbà yẹn, ǹjẹ́ tí ẹ lè bá wa sọ iye tó ń ta òróró láyé ìgbà yẹn gan? Ìgbà yẹn 10,000 péré ni mo òróró ń gbà yẹn. Mo dẹ̀ raṣu nìbàdàn kọ́kúrò owó ẹ̀ ni mo raṣu nígbà yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ ti wá di gọbọ ibà kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa ni. Ẹ bá wa sọ ọ̀rọ̀ díẹ̀ ń pa màmá. Màmá jẹ́ màmá tó jẹ́ pé onísùúrù ni wọ́n. Ojú wọn báyìí wọ́n lè yọ fún yàn níbi tó ní tí màmá jẹ́ èèyàn gidi dé. Kò sí nǹkan tí màmá ò lè fi tọrọ nílé ayé yìí. Torí pé wọ́n mú ilé ayé ní kékeré. Wọ́n ti gbà pé kò sí nǹkan tá a mú wá, kò sí nǹkan tá a fẹ́ mú. Ẹ ṣeun gan mà. Ẹ wá bá gbàdúrà fún wọn bí màmá ṣe wọ káàlẹ̀ sùn. Lágbára Ọlọ́run iwájú tí màmá kọjú tí kò ní bàjẹ́. Owó tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ lágbára Ọlọ́run á yàn wá yanjú. Ògo Olúwa á yọ lára wọn. Owó Ọlọ́run á wà lára wọn. Gbogbo díẹ̀ mi pé kò ní jẹ́ fún àwọn ọmọ yẹn lágbára Ọlọ́run. A ti rí àwọn ọmọ yẹn lẹ́nìí tínú wa ń dùn táyọ̀ wá ń kú. Àdérí wọn fún orúkọ Jésù. Ẹ ṣe mọ orúkọ yín lẹ́ẹ̀kan sí wọn. Èmi ni Ìyáàfin Olúṣọlá Akínwándé ọmọ Mr. Sunny Ògúnkóra láti Ìjẹ̀bú-Òde. Ẹ ṣeun gan mà, ẹ̀yin náà pẹ́ fún wa màmá. Ẹ ṣe mà. Ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tó ń wọ̀ wá mà. Orúkọ mi ni Rhoda Ọláyanjú. Ẹ̀yin ni Rhoda Ọláyanjú. Ẹ á ti máa ń gbórúkọ yín dáadáa mà. Ẹ ṣe gan ẹsẹ̀ ẹ̀ẹ́dẹ̀kú àṣeyẹ ìní. Eléyìí tó túmọ̀ sí pé ẹ̀yin náà jẹ́ kan nínú àwọn ọmọ màmá. Mo jẹ́ àbígbẹ̀yìn màmá. Ẹ̀yin làbígbẹ̀yìn màmá. Kí lẹ máa ṣàfẹ́rí nípa màmá yìí bí màmá yìí bí wọ́n ti ṣe wọ káàlẹ̀ sùn lénìí? Ó dùn wá bí Ọlọ́run ṣe gbà wọ́n, àmọ́ pé Ọlọ́run fẹ́ wa jù wọ́n lọ, kò sí tá a lè ṣe sí torí pé kí ni wá lọ, torí pé kí ni wọ́n ti dàgbà, kò sí tá a lè ṣe àgbàlagbà ní lóòótọ́ àgbàlagbà yẹn fẹ́ kó lọ, so kò sí tá a lè ṣe sí àmọ́ Ọlọ́run ó fẹ́ wọn jù wá lọ. Kí lẹ máa mísì nípa màmá tẹ́ máa tiẹ̀ wọ pé màmá ìkánú tiẹ̀ wà láyé báyìí kí ni nǹkan tẹ́ máa ṣàfẹ́rí nípa wọn? Màá mísì wọn wípé èmi àti wọn la jọ ń gbé, so ìlérí wọn mọ́ èmi nìkan náà ló máa dákùn nulẹ̀, so èmi àti àwọn ọmọ mi ló máa kú nulẹ̀. Ẹ bá wa ṣàdúrà fún màmá. Ní orúkọ Jésù Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, gbogbo òwò ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run máa parẹ́, so Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, gbogbo nǹkan kíkan tó bá yẹ kó wọ́n dẹ́ṣẹ̀ Ọlọ́run máa fi gbogbo ẹ̀ṣẹ̀ wọn ó máa dáríjì wọn. Àmín Jésù. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Rhoda Ọláyanjú ọmọ Àbẹ̀gbé ìyá Èkó. Ẹ ṣe gan mà. A máa rí yín bá. Ẹ ṣeun. Ẹ bá dá sí ọ̀rọ̀ yìí. Màmá tí wọ́n wọ káàlẹ̀ sùn kí ni ká tẹ́lẹ̀ bá sọ́n pa màmá? Ọlá ìyá yẹn, ìyá mi ni, ìyá tó dáa ni. Ṣẹ́rí ìyá yẹn, èmi fi rú ẹ̀ tọrọ nínú ọmọ Ọlọ́run mi lẹ́nu ẹ̀kọ́ mi tẹ́sán bá fẹ́ rí. Tó dẹ̀ jẹ́ pé ibi tó wà, bó ṣe wà tó ti wọlé lẹ́yìn báyìí. Ká má gba burúkú lẹ́nu ẹ̀, ìyá ni, kò sí fìlà fún un. Ìyá ni, ẹ̀yin náà àdágbà. Kí lẹ máa ṣàfẹ́rí nípa wọn? Kí lẹ máa ṣàfẹ́tẹ́ máa mísì nípa màmá yìí? Àwọn egbòogi tí máa ń jí wọn máa ń fún mi lè rí mọ́. Ẹ bá àwọn egbòogi yẹn gangan, egbòogi yẹn ni mo fẹ́, egbòogi yẹn mo ti ṣàfẹ́rí ẹ̀. Ọlọ́run ìyá yẹn dáa, màá gba nọ́mbà yìí, mo jẹ yín lówó. Ẹ bá dárúkọ yín fáwọn tó ń wò wá. Ẹ sọ fún Babátúndé Òjó owó lé ọmọ agúnyánbọ kí Ọ̀yọ́ ni mí, òjò pàṣẹ kẹrẹ ọmọ àtàgbà. Àwọn làǹbó lówó owó àti kó lè bá dìjà kó lè bá dákọ ni ọmọ agúnyánbọ kí òjé ni mí ò gbẹtù ọmọ arọ́jú ẹ̀dẹ́ òjò lóòjì ọmọ arájá ṣeré ọmọ ẹyẹ lè mú mi ṣiṣẹ́ lóòjì ará òjò gbọdọ̀ jẹ̀gà bẹ́ẹ̀ náà gbọdọ̀ jó fún ṣàgún re mi ní wáyé tì. Màmá ẹ kú àsìkò yìí mà, ẹ ṣeun mà, àgbà yín àdálẹ́ lágbára Ọlọ́run. Kí lorúkọ yín mà? Ọmọlú yìí ni. Ọmọ àjọ òkú òkè mẹ́sìfà ilé bàbá òkè mẹ́sìfà ilé ọkọ. Kí lẹ lè bá wa sọ pa màmá tí à ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lẹ́nu bó lè ṣe jẹ́ sí wọn bọ̀? Wọ́n jẹ́ ìyàkọ̀ rẹ̀ nílé bí wọ́n ti bí ìyàkọ̀ rẹ̀.
àtúntò rẹ̀ kún ẹ̀bù kò ní sórí ìyá tó bí ní ìyá kan ló jẹ́ ìyá rere ni tí èsì ìfúnni ìṣèlú lè fi ti fi kódà tó bá kú búrẹ́dì tí ó jẹ sọ̀rọ̀ bá débẹ̀ yóò gbé débẹ̀ bẹ́ẹ̀ ni sì máa ṣe lágbàá èèyàn rere ni. lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ ti wọ́jọ́ wà pọ̀ tipẹ́tipẹ́. ti wà tipẹ́ kéèbí máa dáná kéèbí lè dáná. kí wá làwọn nǹkan tẹ́ máa ṣàfẹ́rí nípa màmá yìí. ṣàfẹ́rí pé kò sí. ó jẹ́ pé ẹ kàn máa rò pé ká ní lágbájá ṣì wà láyé nǹkan kan báyìí ò máa tiẹ̀ tí yóò bá ti ṣẹlẹ̀. torí gbogbo bá dàgbà àsomọ́ mi ó ṣe gbàdúrà bẹ́ẹ̀ dábàá. lẹ́mi náà bá sì rí tọ́ máa fi lọ́sọ̀ bàbá ra búrẹ́dì ilé lóògbé méjì ẹ̀bọ̀ tí ó jẹ gàrí ní ìlú ìyá rere olùwàgbọ́ tó bá jẹ́ pé mo lè jẹ́rìí lánàá ni wọ́n jẹ́rìí tó jẹ́ pé omi ọ̀bọ̀ lójú torí ọgbọ́n àgbà tó kú ọmọ fílì rẹ̀ nínú àgbàrá. ẹ ṣe mọ̀ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Abídèmí Deborah Oyèláràn ilé bí òkú lókè mọ́sífà. ẹ ṣe mọ̀ àgbáyé dalẹ́ àpẹ́ fún wa mà ẹ ṣe mọ̀ ẹ jọ ṣé a lè mọ orúkọ yín méjèèjì. Adémọ́lá Ọláyàn Afọlábí. ẹ̀yin kọ́ bros. Elijah Ojediro. ẹ jọ a rí pé ẹ wà very spectacular ń bì ṣáà lè mọ yín bẹ́ẹ̀ ṣe jẹ́ gangan sí màmá tí a ṣe ìyẹn kẹyìn. Grandchild lajẹ náà grandchildren. ẹ̀yin náà kọ́ bros. Grandchild. lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ mọ màmá dáadáa ẹ máa mísì wọn gan kí lẹ máa mísì nípa màmá ẹ má parọ́. irú ibi iṣẹ́ tí mo ti wálé wà at least a máa mísì wọn lórí ọdí girama. ẹ̀yin kọ́ bro. irú èmi sì ọdún ṣẹlẹ̀ pé àṣà January tí mo wá àti ìṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n ní pé wọ́n padà kú ní May pé wọ́n ṣaláìsí ìpàdé wà ní wáyé ti December time everybody àwọn ọmọ àwọn máa bá wọn ṣeré fún ọdún ṣètì but ó tún wá pé àdéhùn tó àjọṣe padà work because as at January kan ní by December everybody máa pàdé ní ìfẹsẹ̀ àwọn ọmọ so àwa ní àǹfààní láti rí ìfọ̀jẹ̀ kí lẹ́yìn máa mísì nípa màmá ẹ má parọ́. kí lè wọ́n fẹ́ mísì pa ó ti pàtàkì rí àbọ̀ at least caring torí mọ́ mi máa àti lórí máa work out fún oṣù àwọn kò báyìí la máa mísì àti ìjọba kò jẹ́ abáyọ̀ ti kú báyìí so we go with life. such is life lóòótọ́ ẹ bá wa gbàdúrà fún màmá kó lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. wà á mọ wọ́n gbàdúrà ẹ̀gbọ́n mi lè. òkè ẹ̀gbọ́n ẹ̀yẹ gbàdúrà wọn lẹ́yìn lẹ́gbọ́n. Thank you very much. Ẹ ṣé gan. Ẹ jẹ́ ká mọ̀ yín kẹ́ ẹ bá dárúkọ yín fáwọn tó ń wọ̀. Orúkọ mi ni Bọ́sẹ̀dé Ọláyẹ̀jú. Ẹ ṣé máa. Ọmọ. Lẹ́yìn tó túmọ̀ sí pé ara ẹ ṣe pàtàkì gan bí ayẹyẹ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ bò lẹ́yìn ṣe jẹ́ sí màmá tí wọ́n dolóògbé. Ọmọ lèmi jẹ́. Ọmọ lẹ jẹ́ sí wọn gangan. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ yín lẹ́ẹ̀kan. Bọ́sẹ̀dé Adémọ́lá Ọláyẹ̀jú Adémọ́lá. Ọláyanjú náà lórúkọ màmá tí wọ́n dágbére. Lẹ́yìn tó túmọ̀ sí pé bàbá yín ni wọ́n jẹ́ ọmọ sí màmá tí wọ́n lò. Bàbá tèmi pẹ̀lú màmá tó bí bàbá mi obìnrin ọkọ tìyàwó ni wọ́n. Màmá bàbá tèmi ní ìyálé màmá tó kú ni ìyàwó. Lẹ́yìn tó túmọ̀ sí pé ẹ súnmọ́ màmá dáadáa. Ẹ bá sọ nǹkan kan pa màmá. Màmá dà èèyàn dáadáa ni màmá ò sì fi kan ṣe kan pé ọmọ owó fún lélẹ̀ ọmọ ìyàwó gbogbo àwọn kò gbogbo àtẹ̀bí àtàrà. Kí lẹ máa mísì pa màmá. Ikú màmá dùn wá o. Wọ́n pé tí wọ́n bá délé tí wọ́n bá wá sílé wọ́n máa sọ pé Bọ́sẹ̀ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu kí ni kí n bọ̀ wá. Ìgbà tí ọmọ ti kú ní ìfún sẹ́ni tí ọmọ ṣe bẹ́ẹ̀ fún wa mọ́. Kí Ọlọ́run ṣàánú wa lẹ́yìn. Ẹ bá gbàdúrà fún wọn.
kọ́lọ̀ ń ṣàánú kọ́lọ̀ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere gbogbo wa burúkú gbogbo wa ire wọn kó máa tọ̀ wọ́n lẹ́yìn kò sí àdúrà fún òkú kí iṣẹ́ ọwọ́ òkú kó máa tọ̀ wọ́n lẹ́yìn. Látàárọ̀ àti rẹ̀ tí ó tiẹ̀ bá wa kí màmá ṣé mọ̀ ń pa oríkì wọn díẹ̀. mi ì mọ̀ pa oríkì wọn. mọ̀ oríkì wọn rárá. mi ì mọ̀ oríkì wọn rárá. ẹ ṣeun. tó ọpẹ́ ńlá ni fún Ọlọ́run ọba mi Èdùmàrè tó ní kán ní ẹni tí ó bá ba lọ báyìí òun náà ni ó bá bọ̀ àwa ò ní bá kún tiwa ní agbára Ọlọ́run ọba mi Èdùmàrè. ní orúkọ gbogbo àwọn ọmọ màmá Comfort Àbẹ̀gbé Ọláyanjú àti àwọn ẹgbẹ́ kan tí a pè ní ẹgbẹ́ Aródedùn Amódeyọ̀ náà ni à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ẹ bá wa péjú pésẹ̀ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá wa Àbẹ̀gbé Comfort Ọláyanjú àti iléeṣẹ́ Jígí Alára náà tí àwa náà jẹ́ èèkàn gbogbo nínú àwọn iléeṣẹ́ tẹlifíṣàn tí ó gbé kínní sí orí afẹ́fẹ́ ọpẹ́ ni fún Ọlọ́run ọba mi Èdùmàrè. A máa fi èyí ṣe lọ a sì máa padà ń jọ mí ọjọ́ rẹ̀ Olúwaṣeun ní orúkọ tí èmi ń jẹ́ mú kí gbogbo àwọn ní orúkọ ẹni tí ń ṣe olùdásílẹ̀ ìkànnì Jígí Alára Adé ọmọ Bankole a máa rí rẹ bá ara wa ṣe ní agbára Ọlọ́run ọba mi Èdùmàrè ó dìgbà.